Ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni o ọwọ́ tẹ bandit kan lánàá o ibo tún ní nípínlẹ̀ Kwara mà ní Kwara iná tí ń ṣe bí Atoro Bara ìrora ń díbọ̀ ni o tí ń ṣe láìlà ìlànà láìlà ìlànà àwọn èèyàn máa fóun lówó wọ́n sì ń fún lówó ọ̀hún wọ́n fún lówó o láì mọ̀ pé ń sáámi ni kódà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn a máa ṣe bí wèrè lọ́pọ̀lọpọ̀ gbà tó sì jẹ́ pé wọ́n ń dọ́gbọ́n sáámi kó lè mọ ibi tí wọ́n ti fẹ́ lọ ṣe àkọlù next ni wọ́n wo lẹ́yìn ó gbẹnu tán o ẹ̀yin èèyàn. ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni àwọn méjì wọ́n máa pàdánù ẹ̀mí wọn níbi ìjàmbá ọkọ̀ kan lẹ́kọ̀ọ́ Elédùmarè tẹ̀bárẹ́ jẹ́ tẹ̀bárẹ́ àwọn èèyàn bó ṣe bó bẹ̀ kódà ìkúnlẹ̀ abiyamọ ọ̀hún gan ó tún jóná pẹ̀lú ó jóná ṣó forí sápá ni kódà ó tàkìtì tẹ̀mẹ́wàá yóò ṣe fara nà lè báyìí ló bá wọn lọ́jọ́ kí ló fa náà ó gan ẹ gbọ́ nínú ìròyìn yìí. ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni o pé ìlú Ìbàdàn ti dèwọ̀ bíi ti bó o fáwọn Fúlàní ni o àwọn Fúlàní darandaran àwọn Fúlàní darandaran tí wọ́n kàn sí àdédé kù gírì wọnú oko lọ wọ́n sì bẹ̀rẹ̀ sí ń jẹ nǹkan oko wọ́n ṣe ń jẹ̀gẹ́ ni wọ́n ń jẹ ìrèké jẹ gbogbo nǹkan tí wọ́n ń gbìn sínú oko tó fi wàhálà gbìn Olúbàdàn tìlú Ìbàdàn kábíyèsí His Royal Majesty Ọba Rasheed Ládọjà bàbá rere bàbá kẹ ẹ wò wọ́n ti pálàṣẹ o wọ́n láwọn ò dá lábàá pé láti wákàtí ọ̀wọ̀ yìí lọ ìlú Ìbàdàn ti dèwọ̀ o fáwọn Fúlàní wọn tẹrú tí ó máa dẹran káàkiri nínú ìgboro Ìbàdàn mọ́ra bí ti ń wò mọ́ ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ nǹkan yóò fojú winá òfin. ẹ̀yin èèyàn ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni wàhálà mọ̀ ṣẹlẹ̀ àfi wàhálà yìí náà wọ́n fi wàhálà pa wá wàhálà wà lójoojúmọ́ yìí náà ìròyìn ti ń jáde lẹ́nu jẹ́ mẹ́ta yìí. wọ́n rí ìròyìn gidi kankan àti ìròyìn wàhálà ìròyìn ẹlẹ́jẹ̀ Ọlọ́run gbà wá lórílẹ̀-èdè Nàìjíríà wàhálà mọ̀ pọ̀jà láfíà lọ lórílẹ̀-èdè Nàìjíríà yìí awuyewuye kan ló mọ̀ tún ṣẹlẹ̀ gbọ́nmi sí omi ò tó láàrin arákùnrin kan àtàwọn NSCDC ìpínlẹ̀ Ondo NSCDC bẹ́ẹ̀ ni àwọn NSCDC ìpínlẹ̀ Ondo ọ̀rọ̀ yìí mọ̀ lágbára gidi gan tẹ́ bá rí bó ṣe ń fara wọn lórí ọ̀rọ̀ gáàsì ò sanwó mo ti san ẹ̀gbọ́n nǹkan bẹ inú rẹ̀ pọ́pọ́pọ́ ẹ̀yìn ìyẹn dákọ̀dápọ̀ ẹ̀ súnmọ́ bí o àti bá yín gbede lóní ràbájì gan-an àti ní rẹ̀ gẹ́gẹ́ fín ẹ bá ń ké sí ìyá Fatia ìyá Sidika ìyá Islamiat ìyá Bolúnkọ ẹ jẹ́ kí gbogbo wọn súnmọ́ bí o àti ìyá Tóyọ̀ àti ìyá Adéọlá wọ́n bá wà nǹkan fìdílé àbíkọ́ fìdílé kásáré wa gbè yín débẹ̀ lórí ètò yín ètò wa ètò kan tọ́lọ́run ọba mi yọ́nú sí ètò ǹjẹ́ ti gbọ́ láì dé ìnà pẹnu ẹjẹ sáré dójú ọjà náà à ń bọ̀ ẹ má yí kó mẹ́ o Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni pé gbẹgẹdẹ mà tún gbiná nípínlẹ̀ Kwara ní ọwọ́ àwọn agbófinró ó ti ọ̀gbẹ́ni ọ̀hún o òun lẹ́ ń wò tó sojú wò kò wo kóhun ọ̀gbẹ́ni Fúlàní ni o àwọn Fúlàní tẹ́rọ́rìsì nípínlẹ̀ Kwara ó yà ń díbọ́ ni o ní ń díbọ́ ní ṣe bábíàlà tó ra ń gbọ́gbọ́n tọrọ owó àwọn èèyàn ń fún lówó tó gbé gbá owó dání tí rẹ̀ sí ń tọrọ owó pé kán máa dáwó fóun pé Atoro Bara lòun ọ̀rọ̀ randis gáìsì bí ẹni tí ń tọrọ bárà àmọ́ ìdọ́gbọ́n sáámi ni o ìdọ́gbọ́n sáámi láti mọ ibi tí ó kù táwọn báńdíìtì tí wọ́n ti lọ sọ́sẹ́. ṣé àwọn agbésùnmọ̀mí bá ṣiṣẹ́. àwọn agbésùnmọ̀mí gangan lẹni tí ń ṣe bá ń bí ara. Ọlọ́run ọba. tẹ́tí mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń tọrọ bárà yìí wọ́n ti pọ̀ dáadáa nílẹ̀ Yorùbá. gbogbo kọ̀rọ̀kọ́ndú tí ń bẹ nílẹ̀ Yorùbá pátápátá ní gbogbo wọn wà àmọ́ tìpínlẹ̀ Kwara yìí ẹ rí i pé ìsọsẹ wọn ó tún légbà kan jọ̀rin lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. bẹ́ẹ̀ ni wọ́n wá ní pé ọ̀pọ̀lọpọ̀ wọn gan a máa ṣe bẹ́ẹ̀ nítorí rẹ̀ tó ti ní skọ́ńskọ́ a máa ṣe bẹ́ẹ̀ tó ti ya wèrè lọ́pọ̀lọpọ̀ gbà tó sì jẹ́ pé gbogbo wọn ń díbọ́ náà ni tó ń dọ́gbọ́n lọ máa sọsẹ́ tó ń sáámí láti mọ ibi tó kàn tó ti fẹ́ sọsẹ́ ẹ wò ó
ìròyìn kan ìròyìn eléyìí tí ìwé ìròyìn Sahara Reporter tó gbé jáde lọ́sàn-án yìí náà ni o kódà wọ́n ní pé láti ìrọ̀lẹ́ àná ní ìsìnkú àwọn agbófinró ló ti tẹ ọ̀gbẹ́ni ọ̀hún o agbègbè kan tí wọ́n ń pè ní Ìgbàjà ní Ìfẹ́lódún community area wọ́n níbẹ̀ gangan ni wọ́n ti gbá ọ̀gbẹ́ni yìí ni wọ́n ti gbà mú o ẹni tó rọ ìṣojú rẹ̀ kòró tí wọ́n ń pè ní alàgbà Ẹ̀dà Oyin Zuba wọn lòun ni coordinator of the Joint Security Ward of Kwara Senatorial District wọ́n ní pòun gangan ní fi ọ̀rọ̀ yìí ní fi tó àwọn ìwé ìròyìn Sahara Reporter létí o kọ́rọ̀ ó gbàgbọ́ mi yọ lánàá òde yìí nígbà tí wọ́n gbá ọ̀gbẹ́ni ọ̀hún mọ́ ní agbègbè kan tó ń pè ní Ìgbàjà kódà wọ́n ní pé onírúurú wọn a máa ṣe bí wèrè lọ́pọ̀lọpọ̀ gbà àmọ́ eléyìí tó ń gbámú lánàá yìí ó lóun ṣe bá bí àlà ní o ní tọrọ owó ní disguise bí ẹni wípé alátọrọ bára lòun àbá mi wọ́n ní pé wọ́n máa ń lo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà yìí láti kọ́kọ́ sàámí kó fojú fúnlẹ̀ dáadáa láti mọ ibi tó kàn tí wọ́n ti fẹ́ lọ sọsẹ́ lọ́hùn. Ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ń lọ́gbẹ́ni yìí tó bẹ̀rẹ̀ sí ń lọ ń fún tó bẹ̀rẹ̀ sí ń fi àwọn ìbéèrè kanjú. Agídí wọ́n sì máa ń pọ̀. Bẹ́ẹ̀ ni tí wọ́n ń jù sí wọn pé bóò ló ṣe jẹ́ àwọn òwò ní sponsor yín àwọn òwò ní ṣagbátẹrù ó bẹ̀rẹ̀ sí ń jábọ̀ o ní rébọ̀ ọ̀rọ̀ kódà ó dárúkọ àwọn tí ń rán wọn ṣe dé tòrútòrú ó ní pé agbègbè tó kàn táwọn ti fẹ́ lọ sọ sẹ́ báyìí agbègbè kan tó ń pè ní Kwara Market kódà wọ́n ní Ọláyínká ní Òkè Ọdẹ gbogbo agbègbè ń ni wọ́n ti fẹ́ lọ sọsẹ́ o nípínlẹ̀ Kwara wọ́n wá bẹ̀rẹ̀ sí ń bèrè lọ́wọ́ ẹ̀ pé àwọn òwò gangan níran yín ṣẹ́ ná yá mọ̀ ó ní pé Ajésọpẹ́ ń bẹ lára àwọn sponsor òun bẹ́ẹ̀ sì ni Ọláyínká náà òun náà gbẹ̀yìn nínú wọn o wọ́n láwọn àwọn agbófinró yìí ló bá lọ fà á lé àwọn anti-kidnapping squad àwọn Kwara State anti-kidnapping squad náà lọ fà á lé wọn lọ́wọ́ àwọn sì ní pé àwọn fìjìláńtẹ́ ní pé àwọn gbọ́dọ̀ tún agbára àwọn ró láti rí dájú pé kò sáàyè fáwọn bandit mọ́ ní ìpínlẹ̀ Kwara. wọ́n kàn fi tí wọ́n kó bá àwọn tí ń tọrọ bára jẹjẹ tí wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń tọrọ bára báyìí wọ́n bẹ̀ sí ń fojú sí wọn lára àtàwọn tí ń ṣe bí wèrè ń tí wọ́n ṣe inú àjàkólokò lóṣórí tí wọ́n wọṣọ yẹ́kayẹ̀ka ọ̀pọ̀lọpọ̀ wọn ò kì í ṣe wèrè tòótọ́ bandit ni wọ́n kàn dọ́gbọ́n sọ sẹ́ni. ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni. ẹ̀yin èèyàn ìkọ́mọ̀ ṣẹlẹ̀ nílùú Èkó lánàá nílùú Èkó yìí náà àwọn méjì ló pàdánù ẹ̀mí wọn níbi ìjàmbá ọkọ̀ tó súná wọ́n ní agbègbè Ọ̀kọ́tà mile 2 ní ìpínlẹ̀ Èkó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀. tó ti ṣẹlẹ̀ lánàá òde yìí. wọ́n ní ẹgbẹnusọ fún àwọn Lagos State Traffic Management Authority ìyún Mr. Adébáyọ̀ Tàfíkì olófin ọ̀rọ̀ ọ̀hún ló fi múlẹ̀ o wípé lóòótọ́ lọ̀rọ̀ ìmọ̀ ṣẹlẹ̀ nígbò ló ṣe ṣẹlẹ̀ gan. wọ́n ní mọ́tò kan ìyún private car kan olófìdí padà bọ̀ sẹ́yìn ọlọ́run ọba ní one way. bẹ́ẹ̀ ni bọ́ọ̀sì tí ń bọ̀ yìí kérò ló sì àfi wọ́n ṣẹ̀rí mọ́ra wọn. kódà wọ́n ní bọ́ọ̀sì yìí ó mọ̀ sọ́mà ṣọ́ọ̀tì ló forí sápá ó tó bí ẹ̀mẹ́ta wọ́n nígbà tó bá fẹ́ yẹlẹ̀ lẹ́bàá gbìn ní iná bá ṣẹyọ. wọ́n ní arábìnrin kan tí ń bẹ wájú pẹ̀lú dráìbà wọ́n ní wọ́n jóná yán mọ́ ilẹ̀. ọlọ́run máa já sí rẹ̀. ọlọ́run gbà wá kódà wọ́n ní wọ́n dá wọn mọ̀ nígbà tí iná dó wọn tán. wọ́n ní àwọn bíi mẹ́sàn-án báyìí wọ́n mọ̀ fara pa yànnàyànnà níbi ìṣẹ̀lẹ̀ yìí kọ́lọ́wọ́ gbà wá kọ́lọ́wọ́ ṣàánú kódà wọ́n ní àwọn èèyàn yìí ló wá sáré gbìgbìgbìgbì wípé èwo ló ṣẹlẹ̀ yìí o làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní dòlẹ̀ mí ṣùgbọ́n wọ́n ní bí ìṣẹ̀lẹ̀ wọn ṣe ṣẹlẹ̀ tán báyìí ká dúpẹ́ lọ́wọ́ àwọn lásìmọ̀ àtẹ̀kọ́ wọ́n ní wọ́n sáré lọ bẹ̀ o wọ́n sáré wọ bẹ̀ lọ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́ àwọn èèyàn jáde wọ́n gbé wọn dìgbìdìgbì ó dọ̀ hospital wọ́n láwọn tó ti jóná tó jẹ́ pé èkú ó ti gbé kúrú jẹ́ lọ́wọ́ ẹ̀bọra wọ́n gbọ́gbọ́ sẹ́gbẹ̀ẹ́ títì ẹ̀wọ́n kò báwọn èèyàn ṣe ń káwọ́ mórí kódà tẹ́ ẹ bá dorí ahun ìwọ jàbọ́ lójú yín tẹ́ ẹ bá rí báwọn èèyàn ṣe ṣe léṣe wọ́n lápá lọ lọ́tọ̀ etí lọ lọ́tọ̀ ẹsẹ̀ lọ lọ́tọ̀ ìkúnlẹ̀ abiyamọ wọ́n ní àwọn lásìmọ̀ yìí ni wọ́n ṣàṣàré ni wọ́n sáré lọ dóòlà àwọn tó lè dóòlà ni wọ́n sì gbé wọn lọ sí ilé ìwòsàn tó wá yà mí lẹ́nu ní ìròyìn ni wípé nígbà tí wọ́n ṣe ìwádìí débi tọ́kọ̀ yìí wà wọ́n ní àṣẹ dírẹ́bà yìí ẹ̀yin awakọ̀
ọgbẹ́ lélẹ̀ fún yín ká ẹ súnmọ́ bí ká ẹ wá gbélé yìí wọ́n ní dírẹ́bà yìí ló ra epo sínú lítà epo lítà sínú kẹ́ẹ̀gì tó bá gbé wájú. gbé síwájú mọ́tò gan ló yẹ kí mọ́tò yẹn laná. wọ́n ní bí mọ́tò ń ṣe fẹ̀yìn lélẹ̀ báyìí gbù ní pẹtrol lọ́pọ̀ ló bá fún iná bá tó túmọ̀ sí pé tí ò bá gbé epo sínú mọ́tò gan ó ṣe kí mọ́tò má laná. ẹ̀yin dírẹ́bà ẹ̀yin awakọ̀ kó bá wọn wò wọ́n ní òkò tẹ́ ẹ bá fẹ́ rà tẹ́ ẹ bá ti rà ẹ mọ̀ ọ̀rọ̀ sínú mọ́tò ẹ mọ̀ gbénu mọ́tò wọ́n ló léwu gidi gan kódà ọ̀gá àwọn náà ti lásìmọ̀ àtẹ̀kọ́ òun ló sọ̀rọ̀ síta ó ní tẹ́ ẹ bá ti repo ẹ dákun ẹ mọ̀ ọ̀rọ̀ nu mọ́tò ẹ mọ̀ gbénu mọ́tò tòró léwu torí òun ló fà á tírú ọkọ̀ yìí tó fi lànà wọ́n ní wọ́n ti dáwọn èèyàn wọ́n ti gbé wọn lọ léwòsàn ẹ̀mú láwọn kan sì ti kú àwọn kan tiẹ̀ ti jóná ní Ọlọ́run bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere Ọlọ́run tẹ́ wọn sí afẹ́fẹ́ rere ó sì tú àwọn mọ̀lẹ́bí wọn ó bá wa tù nínú Ọlọ́run ṣàánú. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni o pé Olúbàdàn ti ìlú Ìbàdàn bàbá wa ni wọ́n jáde sọ̀rọ̀ lánàá òde yìí o wọ́n ní kó ti dèèwọ̀ o fáwọn Fúlàní tí ń dẹran káàkiri nínú ìgboro Ìbàdàn wọ́n ní pé torí pé kí ni o wọ́n láwọn Fúlàní yìí wọ́n ti bà nǹkan jẹ́ kọjá àyè o wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní ni wọ́n dẹran wọnú igbó lọ wọ́n sì fi ẹran wọn wọ́n sì fi jẹ gbogbo nǹkan oko táwọn bàbá wa àwọn màmá wa wọ́n farúgbó ara ṣe tó fi gbìn wọ́n jẹ gbogbo ẹ̀rún yànkàyànkàn kò tún wá tán síbẹ̀ o wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọ́n ṣe ń rèpù àwọn ọmọ kéèké wa àwọn ọmọ tí ò tí ì bàlágà náà ni wọ́n rèpù àwọn ìyá wa àwọn màmá àgbàlagbà wọ́n ní wọ́n ṣe ń jínigbé ni wọ́n ń jínigbé ni wọ́n ń gbowó lọ́wọ́ ẹni pé fún ìdí èyí ńkọ́ ó ti wá dèwọ̀ báyìí wọ́n láwọn ò dá lábàá o wọ́n pa á láṣẹ ni bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí Olúbàdàn ìlú Ìbàdàn Ọba Rasheed Ládọjà ẹ̀yin èèyàn ẹ̀kọ́ máa ń gbóṣùbà káre ẹ máa ń ṣe kábíyèsí o ọba torí pé ọba ni bàbá yẹn bàbá àwọn bàbá ni ọba tó jọba lọ ẹ wo Olúbàdàn tìlú Ìbàdàn wọ́n jẹ́ kan gbòógì láàrin àwọn ọba tó jẹ́ pé wọ́n ń ṣe ojúṣe wọn tí gbogbo àwọn ọba tó kù pátápátá nílẹ̀ Yorùbá tó má lè máa gbẹ́rù gbésẹ̀ báyìí á bọ́ lọ́wọ́ àwọn agbésùmọ̀mí bẹ́ẹ̀ni á bọ́ lọ́wọ́ wọn torí ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní náà ni wọ́n ń sọ tó bá jí bandit kan lónìí ẹ̀rí pé Fúlàní náà ni bandit eléyìí ńkọ́ Fúlàní náà ni bandit kan tó wọnú hospital lánàá tó ti jíyàn ẹ padà wá ẹ̀rí pé Fúlàní náà ni ọ̀pọ̀lọpọ̀ wọn náà Fúlàní ni kọ́lọ́hún ṣàánú nínú ìpàdé kan tí wọ́n ṣe lánàá òde yìí ní Òkè Arẹmọ láàfin Bàbá Ládọjà náà ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti péjú o àwọn baálẹ̀ àwọn alága àwọn àgbẹ̀ èyí ò Farmers Settlers Association gbogbo pátá ni wọ́n péjú ni wọ́n pèsè síbi ìpàdé tó wáyé lánàá òde yìí ibẹ̀ náà ni kábíyèsí ti ń bá wọn sọ̀rọ̀ o wípé gbogbo ẹ̀yin mágàjí ẹ̀yin baálẹ̀ pé ojú lalákàn fi ń sọrí báyìí o ẹnikẹ́ni tó bá tajú kán torí àwọn Fúlàní kan tí ń dẹran káàkiri nínú ìlú ni o bóyá àárọ̀ ni o ọ̀sán ni o àyálẹ̀ta ni o tàbáṣálẹ́ ni wọ́n ń dẹran káàkiri nínú ìgboro Ìbàdàn wípé kí wọ́n tètè tà wọ́n lólobó torí pé kí ni ìjìyà ńlá ó wà fún wọn bẹ́ẹ̀ sì ni wọ́n fojú wìnà òfin. ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni kódà wọ́n ní fọ́nrán kan tí ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára nípa àwọn ẹ̀ṣọ́ kan tí wọ́n pè ní NSCDC ìlú àwọn àjọ ẹ̀ṣọ́ ààbò ara ẹni láàbò ìlú tí wọ́n ti gba ìlú Oǹdó tí wọ́n ti gbà kan báyìí kódà wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ o ní ọjọ́ kẹwàá oṣù kejì ọdún tá a wà yìí níbi tí àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò ara ẹni láàbò ìlú àwọn NSCDC wọ́n ti fipá mú arákùnrin kan tó fipá mú wọ́n ní arákùnrin yìí ló ń ta afẹ́fẹ́ gáàsì ìwọ ó fìlì gáàsì ni wọ́n ní làwọn ẹ̀ṣọ́ yìí ni wọ́n bá wọbẹ̀ lọ o wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé gáàsì rẹ̀. kí ló ṣe fún wọn kí ló rà ń gba wọn. kò yé wa wọ́n ní bó ṣe gbé sínú mọ́tò láì ṣe yahoo boy lòun náà tún gbé padà tẹ́bá wọ́n jọ Woyaaja wọ́n jọ Woyaaja ni wọ́n lọ mú lárákùnrin náà wò ní gbàṣẹ́ wọ́n ní ẹ̀fìn mílẹ̀ sẹ́ ló fà kékọ́rí ló dé gan tárákùnrin fi fà
kọrí ẹ̀sùn mọ́ bí ẹ̀jẹ̀ gbé ní débẹ̀ wọ́n ní arákùnrin yìí ní àwọn ẹ̀ṣọ́ yìí ni wọ́n wọ ṣọ́ọ̀bù rẹ̀ lọ níbi tó ti ń ta gáàsì wọ́n bá bí o wípé o láṣẹ láti máa ta gáàsì o tí wọ́n tún gbàwé láti máa ta gáàsì ni ìtarakùnrin ọ̀hún náà béèrè wípé what can fà á kí ló dé gbogbo tó yẹ kí n san ni mo mọ̀ ti san ìwé ẹ̀rí mi ó máa ń bẹ lọ́wọ́ mi lóòótọ́ wọ́n ní tá bá fẹ́ ta gáàsì oníwèé kan tá gbọ́dọ̀ gbà ká sanwó rẹ̀ mo sì ti gbà mo ti san wọ́n ní àwọn èèyàn bá dìde sí arákùnrin yìí níbi tó ti ń bá fà wípé àdéṣe àkó gáàsì rẹ̀ àkólẹ̀ àkó lọ sí àgọ́ wa wọ́n níbi tó ti ń fa ọ̀rọ̀ yìí ni arábìnrin kan o ló bá yọ láti kọ́nà kan ló gbọ́ ọmọ ló jáde sí wọn ló bá ní ẹ̀yà apami ni lẹ́ẹ̀bà fi gbé kinní lọ ó dàbí wípé arábìnrin yìí ó gan ni aya ìyàwó ọkùnrin tó ń fà ló bá ní irọ́sẹ̀ alọ́kọ̀ mi ni ní gbé kinní ní kó lọ wọ́n ní ọ̀rọ̀ yìí ni wọ́n ṣàfàfàfà wọ́n ní ọ̀gá àwọn arábí inú àwọn NSCDC yìí lórúkọ rẹ̀ ń jẹ́ Ṣèyí Ògúndípẹ̀ ló bá ṣàlàyé wọ́n ní ẹ wò ó àwọn ìwé kan wà tó yẹ kẹ́ ẹ gbà nítorí níta wá ṣe yìí. kí wá ló dé tí wọn fi ṣe ní tùbínùbí tó fi dìjà tó fi gbọ́n mi sí omi òtó tó fi di nǹkan tó jẹ́ pé àwọn aráàlú báyìí wọ́n wá ń péjọ sí wọn lórí tí wọn kì í ṣe professional ni. lọ́gá wọn yìí ló bá mọ̀rọ̀ sọ o ló bá ní ẹ wò ó gbogbo tá à ń ṣe yìí òun ló wà lábẹ́ òfin o kódà kò lòdì sófin rárá wọ́n sì ti sọ síta pé ẹni tí ò bá ti gba ìwé kan tó yẹ kí wọ́n gbà tí wọ́n pè ní ìwé ẹ̀rí fún àwọn tí bá ń ta gáàsì tí ò bá ti ní wọ́n ti ṣọ́ọ̀bù ọ̀hún pa ni wọ́n wá ní ẹ wò ó ọ̀rọ̀ yìí ti dọ́dọ̀ ọ̀gá wa pátápátá orúkọ ọ̀gá wọn ọ̀hún sì ni Daniel Àìdámẹ́bọ̀ orúkọ ọ̀gá wọn yìí ló wá sọ̀rọ̀ o ó ní ẹ̀wò iléeṣẹ́ wa yìí ó ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ elépo rọ̀bì àti afẹ́fẹ́ gáàsì tí wọ́n pè ní NMDPRA wọ́n ní àtijọ́ pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn NSCDC yìí tí ń ṣàwọn wípé àjọmọ̀ ṣiṣẹ́ pọ̀ ní o wípé ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ń ta gáàsì yìí lọ́nà tí ò tọ́ àbọ̀nà tí ò yẹ wípé ká mọ̀ gbé wọn. tí òun wá tà lọ́nà tí ò tọ́ àti ilé tí ò yẹ. torí kò yé mi arákùnrin tí àmúgbé ta ìgbẹ́yọ kan tó ti tẹ̀lé ni wípé wọ́n ti sanwó wọ́n ti sanwó wọ́n ti ṣe tó yẹ kí n ṣe. wọ́n ní wọn farabalẹ̀ láti ṣe àwọn ìwádìí tó fi di pé wọ́n á bẹ̀rẹ̀ sí ní fa ọ̀gbẹ́ni ọ̀hún tó ń fa lọ́tún fa lọ́sùn. n tó wá di awuyewuye lórí ẹ̀rọ ayélujára gan-an wípé lóòótọ́ ẹ̀pẹ̀rẹ̀ yín ní nǹkan kan ẹ̀yìn ẹ̀pẹ̀rẹ̀ yín ní NSCDC sì fi sùúrù fi tó tẹ̀ bá wò fọ́nrán òun náà wò lókè yìí ẹ̀rí bí wọ́n ṣe ń farakùnrin wọ́n máa ń fà bí ẹni wípé ó jalè ni táwọn èèyàn pé bùkún lórí ó sì ṣeéṣe kó jẹ́ pé ọ̀nà kan kárakùnrin tó fi ń jẹun tó fi ń bọ́ fámílì ẹnìyẹn tó sì tán mọ́. ẹ̀yin ẹ̀ṣọ́ aláàbò sùúrù ló yá máa lò ẹ̀wà bẹ́ẹ̀ fún di pàtàkì kan ni àwa tẹ̀ ń wò yìí náà àwa náà ṣe ẹranko èèyàn làwa náà sùúrù ní kẹ́ mọ bá wa ti ṣe jẹ́jẹ́ mọ̀ wípé ká ní wọ́n fi sùúrù wọ ṣọ́ọ̀bù arákùnrin lọ́jọ́ náà tí wọ́n fagídí sí kò ní di gbọ́n mi sí omi òtún kò ní di awuyewuye tó di wípé orúkọ yìí odidi orúkọ ńlá NSCDC ìwà ìtàn lórí ẹ̀rọ ayélujára. wọ́n wá ṣe bẹ́ẹ̀ pé wọn kì í ṣe professional. wọ́n ṣe bíi pé ọ̀ṣẹ́ mọṣẹ́ ẹ dápẹ́ ní ọ̀gá ẹ bá wa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí kọ́lọ́hún ó ṣàánú kọ́lọ́hún ó gbà wá. tó ẹ̀yin èèyàn wa àníre jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín lónìí bó o lẹ ṣe rí sí ẹ máa comment kẹ máa like ètò yìí ẹ máa bá pín káàkiri ẹ jẹ́ kó kálé kó tẹsẹ̀ kù kó dé òkè òkun náà kó dé everywhere ẹ máa bó ṣíaṣíà ẹ máa bó kárakára bẹ́ẹ̀ ni kó lọ fàáfà tó ẹgbẹ́ yín ṣe ń darapọ̀ mọ́ afúngbà kọ́ńtẹ̀ ò tí follow àbẹ́ ò tí subscribe ẹ bá tẹ follow button tàbí subscribe button tí bẹ́ẹ̀ sàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bell ni wọ́n ń pè ohun gángan ní ó máa ta yín lólobó nígbà ògbà kúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ilà ẹ sábà dágbére fún àwọn aráalé. ọlọ́pàá àsọnù náà lórúkọ tèmi orúkọ mi ò yàtọ̀ ẹ̀ẹ́dẹ̀kùfẹ́ tẹ̀ fi ń bá wa lò nítorí torí yín báyìí làwa náà ṣe ń bẹ ń bí bí ò sí yín kò sẹ́ni tá a fẹ́ kóró yín fún àbí ta ni ó gbọ́ wa ta ni ó bá wa pín ta ni ó kọ́mẹ́ǹtì tó wọ́n ní àwa láti wá mọ̀ gbọ́ wa adúpẹ́ lọ́wọ́ yín etí tẹ fi ń gbọ́ wa kò ní di ojú tẹ fi ń bá wa wò ó kí ò ní fọ́ kódà wọ́n tẹ fi ń ṣe tẹ fi ń láì tẹ fi ń kọ́mẹ́ǹtì ọwọ́ kò ní gé dànù ìṣubú dànù àsopọ̀ ẹ̀ṣẹ́ ẹ̀kú tó àdàbà ọ̀nà ni à ń sùn gbẹ́ iná ń jó ẹ̀yẹ lè gbéra lẹ̀ àdàbà a tún ti fò fẹ̀rẹ̀ àwọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
Kamilu lele yo Mr. Composer o. Ẹ̀yin olólùfẹ́ mi, ire ayọ̀ ti wọ̀lú wá. Ire wo ni? Ire online TV, Àdàbà YouTube channel. Òun ní kẹ́ mọ́ wo tẹ́ bá ti click gram yóò direct yín. Ẹ like, ẹ share, ẹ comment, kí ẹ wá mọ views, kí views yóò yapa Àdàbà YouTube channel. Òun ní kẹ́ mọ́ wo. God bless you all.